ẹ rí bí eré Aigba-jẹ́jẹ́ kò ṣe lọ. Ní báyìí àwọn oníbàtà ti dé lẹ́yìn tí Aigba-jẹ́jẹ́ wọlé. Dáramọ́jó ló yọ yìí o. Dáramọ́jó máa tẹ̀ jẹ́jẹ́. Ọmọ onílẹ̀ á tẹ̀lú jẹ́jẹ́, àjèjì á tẹ̀ wàdùwàdù. Dáramọ́jó eégún tó tóbi táwọn yìí dó fún ọ̀kọ̀ọ̀kan Abìjà lẹ́rọ. À ń lébọ̀ lẹ́yìn Jagunlabi ń lára wájú. Àwa Kúmárì tó ń nọsẹ̀ sí kànga. Dáramọ́jó ló ń fẹsẹ̀ rajó yìí. Tẹ́ bá gbọ́ orúkọ ẹ̀yẹn ẹ rí pé eégún tó gbọ́dọ̀ mọ̀ ọjọ́ púpọ̀ ni. Dáramọ́jó ló ń forí balẹ̀ fáwọn olóyè níkàlẹ̀ yìí. Àwọn ìyá àgbọ̀jẹ̀ ló ń forí balẹ̀ fún yìí. Ó ti déwájú àwọn oníbàtà ó tún fi orí balẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa eégún Dáramọ́jó yìí, a gbọ́dọ̀ kí àwọn tí wọ́n ní eégún yìí látòrí bàbá wa olóyè Jùbírìlà Eégúnṣọlá alápinni ọ̀jẹ̀ ti gbogbo orílẹ̀ Agége. A kí yín bàbá, ẹ kú ọdún o, ẹ kú ìyèdún, àṣeyíṣẹ́mí. Bákan náà mi gbàgbé bàbá wa baálé ọkọ ìlú, baálẹ̀ Jimoh Kazeem Ọlọ́ládé, baálẹ̀ Bápá Ewé Dáìró lórílẹ̀ Agége. Bàbá ẹ kú ìnáwó ọdún, ní fọdún eléyìí dágbére fáyé, ẹ má ṣe nígbà bẹ́ẹ̀ ló ṣe máa rí láṣẹ Ìdùmarè. Bákan náà mi gbàgbé Àkànbí Kazeem alias Ìdíẹ̀lẹ̀, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, àṣẹ púpọ̀ ń bẹ láṣẹ Elédùmarè. Dáramọ́jó ló ti ń kí àwọn àlejò lábẹ́ àti bàbá báyìí. Kábíyèsí ọlọ́tọ̀ Ògún Àwò, bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Bí bàbá ṣe wọ agbo pẹ̀lú baálẹ̀, àwọn ìyá àgbàjẹ̀ ogun ọlọ́dìde wọn kí kábíyèsí. Bákan náà Dáramọ́jó ó forí balẹ̀ níwájú kábíyèsí ọlọ́tọ̀. Gbogbo àwọn eégún tó wà ń bẹ̀ gbogbo wọn ló forí balẹ̀ fọba. Olórí baálẹ̀ àwọn náà wá kí kábíyèsí. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ wọ́n wà níwájú kábíyèsí tí gbogbo wọn wá kí wọn yìí. Dáramọ́jó ló ń fi ẹsẹ̀ rajó yìí. Ẹ̀rí pẹlẹmbẹ wò níbi eré Dáramọ́jó lénìí.
a bá ń sọ̀rọ̀ nípa eégún Dámọ́jó yìí gbogbo àwọn àlejò jàǹkànjàǹkàn àwọn ọba ńláńláńlá la máa bá pàdé ń bí lénìí mo fọwọ́ sànyà fún yín bẹ́ẹ̀ ẹ rí pé ẹ ti rí bàbá kábíyèsí ọlọ́tọ̀ ti ìlú Ọ̀tọ̀ Àwórì Dámọ́jó ló máṣọ yíyí o kùtùkùtù láàmùkọ ọ̀dájí ni Dámọ́jó fi ṣe. Dámọ́jó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí Dámọ́jó ṣe ń yí aṣọ lónìrànràn bẹ́ẹ̀ ni Aliru dúró tì gbágbágbá Dámọ́jó di aláǹtakùn tó bá finú ta fẹ̀yìn ta. Dámọ́jó wá ló tó náà wá gbà kábíyèsí ọlọ́tọ̀ ní wá gbà. Ìfáàrà ni eré tí Dámọ́jó sì ń ṣe yìí o ẹjọ́ dìrọ̀lẹ́ lẹ́yìn tó bá gun odó ríran wò lénìí. Tóníṣọ̀gọ́ bá jó tí ò bá tàpá àbùkù ara ẹ̀ ní bí Dámọ́jó ṣe ń kó mọ́lẹ̀ bẹ́ẹ̀ ló ń tàpá bóyá ń jó bàtà. Akẹ́rẹ́ ti ìlú Òṣòdì Olóyèyàyà Akínsànyà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ baálé ọkọ̀ ìlú yìí. Ológbòjò abẹ́gún Olóyè Ṣàkírù Ológbòjò ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ àrò ọlọ́pọ̀ndà ti Orílẹ̀ Agége àbá ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o. Kábíyèsí ọlọ́tọ̀ ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀. Ọba Ahmed Oore ló pé ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀. Bàbá Kámílà Ìsíbà Ọba Olú of Agége bàbá Akin ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o. A ti wà ní gbàgede a ti wà ní Ẹ̀sà níbi tí eégún ti máa ń ṣeré lórílẹ̀ Agége. Ẹ rí i pé ẹsẹ̀ ti pé ẹsẹ̀ ti pé.
bá ṣe ń retí Dámọ́jó a kí gbogbo àwọn kábíyèsí wa níkàlẹ̀ látòrí ọba wa Aláìgè ti orílẹ̀ Agége ọba Ambaliu Àgbédèyí bàbá akú ọdún akúyèdún ànífọdún ilé ìdágbére fáyé o. Bákan náà mo kí bàbá wa ọba Kámílà Ìsíbà Olú of Agége bàbá ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀. Bákan náà mi ìgbàgbé bàbá wa ọba Josiah Elémobádé Àìná Ikúyamíkù ọlọ́tọ̀ ti Ọ̀tọ̀ Àwórì Dámọ́jó ló ti dé yìí o tó ń kí àwọn ọba. Bákan náà mo kí ọba Àdìgún kárátà ọba wa ní lọ́nà Èkìtì lọ́hùn ni bàbá ti wá. Bákan náà tún jẹ́ ọmọ orílẹ̀ Agége ń bí ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bà bàbá. Bákan náà mi gbàgbé kábíyèsí Aláyélúwà ọba Elérù oníṣangíṣa ti ìlú Ṣangíṣa ní Màgódò lọ́hùn bàbá ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀. ẹ̀já gbéwì lẹ́nu àwọn eégún yìí. ewìlẹ̀ ti gbọ́ lẹ́nu àwọn eégún yìí tán kí kábíyèsí ọlọ́tọ̀. Bí mo ṣe ń kí àwọn ọba wa lọ mo kí ọba wa Ahmed Orelópé Ẹlẹ́gbẹ́dá ti ìlú Ẹgbẹ́dá. Bákan náà mi ìgbàgbé Regent Ọ̀sọ́lọ̀ àti gbogbo olóyè ìlú Ìsọlọ̀ pátápátá ẹ ṣé ẹkú àgbọ́dìde ẹkú ọ̀rọ̀ èèyàn ọjọ́ o. Tá a bá rántí ẹni tó ti kú àánú ará yòókù á sì máa ṣe ni. ẹkú lédè bàbá kábíyèsí Ọ̀sọ́lọ̀ ti ìlú Ìsọlọ̀. Ó ṣe ó pọ̀ ó ṣe ó pọ̀ ó ṣe ó pọ̀. Iwájú tí bàbá fojú kọ iwájú tó Sọ́lọ̀ dojú kọ Ọlọ́run jẹ́ ó dáa. Èyí tó fi sílẹ̀ ò ní bàjẹ́ ara ẹ̀yìn tí yóò bàjẹ́ ní gbogbo olóyè tó fi pèsè síbí náà wá ṣe ojú bàbá wa Ọ̀sọ́lọ̀ torí àyà ẹ̀ ní Ọ̀sọ́lọ̀ àti débí bẹ́ẹ̀ ni ìmùlẹ̀ wọn ni baálẹ̀ pápá yóò dá ìró àjírọ́ba tìlú Ìsọlọ̀. Dámọ́jó ló ti gun odó báyìí ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. mo bẹ́gùn gbélé irú mi ò gbọ́dọ̀ pé tọ́yìn lọ́gbọ̀n èmi ọmọ pé tọ́yìn ni ìyá o èmi ọmọ tètè mọ̀ pé tọ́yìn ni ìyá ọ̀gá jẹ́. ọjọ́ ìfọ́jọ́ wọ́n lọ rẹ̀ wọ́n bọ̀ rẹ̀ ó bọ̀ níjà kó má bọ̀ àlùmí ọmọ ìyá ní gbọ́dọ̀ àmì àlùmí ọmọ ìyá ọkà àlùmí ọmọ yóò bọ̀ kàrẹ̀
ẹni ìbá ni o máa bọ̀ ní dẹ́gẹ́bá egun ànúmí àlọ́lẹ̀ ìjòyè ọmọ ọba yáyáde o ọmọ ọba láàdá ṣe é po ọmọ tìmìtìmì tó lù lẹ́dà ṣe lè dé ìgbàdé o irú mi bẹ́gùn gbélé ọ̀sẹ̀ gbàgàdọ̀ pé tóyìn ló kọ èmi ò mọ̀ pé tóyìn ní ìyá ìlú mi ò mọ̀ pé tóyìn ní ìyá ọ̀gá jẹ. ẹni bá ní ọmọ bá lò ní délé bá ó ṣe fún ọmọdé ètí tó mọ̀ jì àdúgbò kì í máa yé ètí tó bá jẹ pé bàbá tó bá lò. gbogbo wọn ló ṣèrù gbogbo wọn ó dàbí lójú ẹni tó mọ fọ́ọ̀nù wọn ò fẹ́ tán. Dámọ́jó ló ti bọ́lẹ̀ látòrí odò yìí ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí ẹ gbà pé Dámọ́jó eégún ńlá ni ẹ gbà bẹ́ẹ̀ lénìí. bó ṣe bọ́lẹ̀ ó forí balẹ̀ níwájú àwọn ọba níwájú baálẹ̀ pápá yóò dàrú ó forí balẹ̀ àwọn kábíyèsí ló ń fún lówó yìí kábíyèsí oníṣangíṣa ẹ̀kọ́ àfìdíbalẹ̀ mẹ́ o. tá a bá sọ̀rọ̀ eégún Dámọ́jó yìí ṣé mò ń sọ fún yín pé eégún ńlá ni eégún yìí ní àwọn fans oní fans club tiẹ̀ mo kí chairman Dámọ́jó fans club Kàbírù olóyè Kàbírù adágẹrẹjẹ alápinni ẹkọrọ àwọn ní chairman Dámọ́jó fans club. bákan náà mi gbàgbé secretary akọ̀wé Káyọ̀dé Adélúbi ẹkú náwó ẹkú àṣeyẹ àṣeyí ṣàmọ́dún a máa ṣe púpọ̀ púpọ̀ níbẹ̀ lágbára Elédùmarè. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ dúró tì wá fún eré Dámọ́jó gbogbo yín la kí o akí ọ̀tún ìyá àgàn Ọ̀ṣọ́dì olóyè Àjímọ̀ ẹ ṣé o iná ní tọ́wọ́ yín o. bákan náà àgbàgbé olóyè Yàyà Akínsànyà akẹ́rẹ́ ọ̀jẹ̀ ti ìlú Ọ̀ṣọ́dì akíyín ẹ̀kú àdúrótì. a lè gbàgbé olóyè alápinni ti ìlú Ìsọlọ̀ àti gbogbo ọlọ́jẹ̀ ìlú Ìsọlọ̀ pátápátá gbogbo yín la kí o ẹ ṣé ẹ̀kú àdúrótì. bákan náà kí ọlọ́pàndà ti orílẹ̀ Agége àfihàn kí gbogbo ọlọ́jẹ̀ ti orílẹ̀ Agége ẹ ṣé ẹ̀kú àdúrótì. ìgbà tí yín náà àjọ máa péjú ṣe ni ojú á pé ẹsẹ̀ á pèlé a nífẹ̀ẹ́ nìkan ṣe ìwátì nínú gbogbo wa bẹ́ẹ̀ ló ṣe máa rí. mi gbàgbé bàbá wa olóyè Tajudeen Muili Ọ̀sìn ti ìlú Ọ̀rẹ́gùn chairman Àwórì United Association bàbá ẹ ṣé ẹkú àdúrótì.
dúpẹ́ lọ́wọ́ yín o. Dáàmọ́ jó lẹ́yìn tó jó kí ló fẹ́ ṣe aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ṣé ti rí aṣọ yìí bẹ̀rẹ̀ ṣé mo ṣèlérí fún yín pé ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí ẹ jẹ́ ká jọ máa wo bó ṣe ń lọ. Dáàmọ́jó ló ń ṣeré lọ́wọ́ níbi ọdún eégún ti orílẹ̀ Agége ibẹ̀ la wà báyìí. Dáàmọ́jó wọn ní ìta gbangba ló wà ìta gbangba ló wà láìwọ̀ ṣòkòtò láìwọ̀ bàǹtẹ́ ìta gbangba ló wà. Gbogbo àwọn ìlú báyìí ni àwọn oníbàtà ń lù ó jẹ́ ìlú ìkìlọ̀. wọ́n ṣe ń lùlù márayá wọ́n máa lù ti kìlọ̀ mọ́ bẹ́ẹ̀ ni. egun tó mọ̀ ọjọ́ ro nílùú ń fìlò pé èèyàn bá fi tàdógún pé lábàlú kò ní mìíràn Dáàmọ́jó kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sáà ṣe fẹ̀ tó Dáàmọ́jó ó yíṣọ yìí láti bẹ̀rẹ̀ lópin ni ó yí yíká gbogbo agbo ni. ẹ filẹ̀ ẹ fún Dáàmọ́jó láyè eégún tó mèrè ṣe la mú wá sóde Dáàmọ́jó eégún baálé ọkọ ìlú ti pápá ìwé dá ìró ọmọ ológùrú gbẹgbẹ lórílẹ̀ Agége ẹ fún láyè ẹjọ́ ṣe bó ṣe wù ẹjọ́ ṣe bó ṣe wù. bẹ́ẹ̀ ni àwọn Dáàmọ́jó ń fò fáyọ̀ bí Dáàmọ́jó ṣe ń yíṣọ aṣọ kan tó wà lórí ẹ̀ ló sì fi ń dára yìí o. ẹ fún Dáàmọ́jó láyè ẹ fún láyè àwọn bá wà ń kalẹ̀ wọ́n fẹ́ gbádùn Dáàmọ́jó. Dáàmọ́jó ló ti gbé aṣọ mi báyìí ó ti sọ torí ẹ̀ sílẹ̀. ṣé ẹ tún rí ẹ rí bó ṣe ń lọ ó sọ máa fi gbé mi ní bẹ́ẹ̀ ni. Dáàmọ́jó tó bá sọ̀kànlẹ̀ àgbé kan tó bá sọ̀kànlẹ̀ àgbé mi. eégún ńlá tó tóbi tá à ń yídó fún ni Dáàmọ́jó Dáàmọ́jó ṣe fọ́ rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ eégún alágbádá ní orílẹ̀ Agége ẹ máa gbọ́ pé òṣèré wà lágége òṣèré wà lágége àwọn òṣèré ọ̀hún lẹ̀ ń wò yìí ṣé rí bóyá ń lọ.
Dámọ́jú ló wà níwájú àwọn ọba yìí tó ń fún lówó. Ègùn ànùmí ọmọ yìí ọkà mo bégùn pélé ìgbọ́dọ̀ pé Tọ́yin lórúkọ àṣetọ́yin nìyẹn ègùn jẹ́. Dámọ́jú máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eégún ológùdù gbẹgbẹ lórí ilé Agége. Dámọ́jú ti di aláǹtakùn báyìí bó ṣe ń finú ta bẹ́ẹ̀ ló ń fẹ̀yìn ta tó bá gbé kan lè á sọ̀ kan á tún fà á kò sọ́lẹ̀ o bó ṣe ń gbé tó ń jù ú ó tún fà á bó ṣe ń faṣọ dírodíro lọ ó tún fẹ́ fi dára míì ni bẹ́ẹ̀ ni ẹ̀rì ó ti jù síwájú ó ti gbé mi ìṣẹ́rí ó ń sọ ọmọ ló fi ń gbé àwọn aṣọ wọ̀nyẹn. fáǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níléeṣẹ́ wa Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà gbogbo àwọn fọ́nrán wa bá ṣe ń sọ lóòrèkóòrè yàtọ̀ sí pé wà nù fídíò CD tẹ́ ń wò nínú ilé ẹ lè wò lórí fóònù yín ẹ ṣá tẹ̀ sójú ẹ̀ Lutas TVC kẹ́ ẹ subscribe kẹ́ máa ríran wò ẹ máa bá a share kẹ́ like ẹ̀. Dámọ́jú ló di alábàálà yìí o Dámọ́jú ò mà kú ewu o ewu náà kì í pàwòdì àwòdì okó ewu baálẹ̀ pápá wédà ìró ẹkú ewu náà kì í pàwòdì. Lẹ́yìn tí Dámọ́jú di alábàálà àwọn èèyàn wá ń bọ baálẹ̀ ní ọwọ́ wọ́n kí wọn pé ẹ kú oríire. Ó ti wà níwájú àwọn bàbá yìí kábíyèsí ọlọ́tọ̀ wọ́n ṣe fún Dámọ́jú lówó bẹ́ẹ̀ lọ ń náwó fún baálé ọkọ ìlú. Baálẹ̀ àwo kábíyèsí ọlọ́tọ̀ ni ẹkú náwó kábíyèsí ọlọ́tọ̀ máa ń náwó fún baálẹ̀ tán ọdún kówó sí àwọn oníbàtà lápò náwó ní kábíyèsí ọlọ́tọ̀. Bákan náà ọba Kámílà Ìsíbà Olúwarége àwọn náà fún eégún lówó. ó lọ́nà fún bàbá baálé ọkọ ìlú yìí baálẹ̀ Kazeem Ọlọ́ládé ẹ̀gbọ́n mi ẹ ti ṣe ọdún yìí ẹ tún ṣe mí láṣẹ Elédùmarè. Ibi eré Dámọ́jú la ṣe wà nílùú orílẹ̀ Agége báyìí. Ìdán ló ń jáde yìí o oríṣiríṣi ọ̀bẹ là ń rí níjọ́ kú erin eégún kan lẹ tún wò yìí. Wájú kábíyèsí ọba Àdìgún kárátà ọba nílẹ̀ Èkìtì lọ́hùn-ún tí wọ́n tún jẹ́ apá kan Àwórì ń bí àwọn náà gbẹ̀yìn níbi eré Dámọ́jú yìí.
olùkóso Arẹ̀kújayé arakata yẹ́rìyẹ́rì oníṣàngó ló jáde yìí. ẹ jẹ́ ká máa fi oníṣàngó ìdágbére àfẹ́lẹ́ ìdágbére fáyé. àwọn ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, a nílò lọ kọ̀ọ̀kọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. a lọ lé ní àtúnpadà lọ́jọ́ míì. ìpàdé wá dínú fọ́nrán míì láti iléeṣẹ́ wa lórúkọ aláṣẹ àtàpàṣẹ iléeṣẹ́ wa Lutas Films and Record International. gbogbo iṣẹ́ wọ̀nyí ó ti wà lórí YouTube channel wa. ẹ ṣá subscribe kẹ́ ẹ máa ríran wò Lutas TVC. ẹ máa bá wa share ẹ̀, kẹ́ ẹ subscribe kẹ́ ẹ máa bá wa like ẹ̀. àpò tẹ́ ẹ̀ ń tọwọ́ bọ̀ tẹ́ ẹ ti ń mówó àpò náà ní gbẹ o. báyìí báyìí o.